Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Adé Ọmọdé, mo kí yín lọ́lọ́kan òjọ̀kan. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ bá ti ń wò mí lórí mẹ́rẹ̀ẹ̀rin àgbálá ayé. Ẹ jọ̀ọ́ má gbàgbé láti lọ bá mi subscribe sí Adé Ọmọdé lórí YouTube. Adé Ọmọdé, ẹ ti máa rí picture mi bẹ́ẹ̀, Adé Ọmọdé lórí YouTube. Ẹ jọ̀ọ́ bá mi share fídíò yìí. Yorùbá bọ̀ wọ́n ní orí ọ̀kẹ́rẹ́ kókó láwò tá a bá wí fún ọmọ ẹni àgbọ́. Mo ń fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin tí ẹ súnmọ́ ààrẹ wa lórílẹ̀‐èdè Nàìjíríà pé kí wọ́n jọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nìjẹ̀ yìí ká má dá sí o. Dùgbẹ̀dùgbẹ̀ yìí ó bó ṣe mí yìí, Ọlọ́run ní jẹ́ ká rí ogun àgbáyé ẹlẹ́kẹta o. Ọlọ́run ní jẹ́ ká rí. Mi ìdẹ̀ tún gbàdúrà kó jẹ́ pé ilẹ̀ adúláwọ̀ ni wọ́n máa fi ṣe ojúde ẹ̀kẹ́ tó fẹ́ ṣẹlẹ̀ yìí. Ó tọ́ Yorùbá sọ wípé ogun òkè gba àrùn ṣùgbọ́n àrùn tó bá gbọ́n ni o. Kí ló fà á tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé gbogbo ala mọ̀ pé ọ̀rọ̀ Nìjẹ̀ ò tí ì tán lẹ̀. Torí ní nǹkan bí ọjọ́ mélòó ni ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ló pe ààrẹ wa Tinubu sí ìpàdé àpérò kan tí wọ́n jọ sọ àwọn náà lóye. Tá a bá dẹ̀ gbàgbé láìpẹ́ ni orílẹ̀-èdè Nìjẹ̀ sọ fún orílẹ̀-èdè Faransé pé àwọn ò fẹ́ wọn ní orílẹ̀-èdè àwọn. Wọ́n wá tún sọ fún wọn pé uranium tí ẹ gbójúlé kankan lórílẹ̀-èdè wa yìí ó dá tá bá fẹ́ tà fún yín o €200 lẹ máa rà. Torí àṣírí padà tú ẹ máa wò àṣírí tú pé àwọn orílẹ̀-èdè tó kù tó ní kíní €200 yẹn ni wọ́n ń tà ní world market. Orílẹ̀-èdè Faransé dẹ̀ ń fún àwọn orílẹ̀-èdè Nìjẹ̀ ní 80 cents. Ẹ lọ ṣèwádìí nǹkan tí mo sọ yìí, 80 cents ni wọ́n fún wọn. Wọ́n fún wọn tán àwọn náà tún padà tà lárílẹ̀ tí wọ́n rà ní 80 cents yẹn lọ́wọ́ Nìjẹ̀, wọ́n tún padà tà ní ọjà àgbáyé. Ara àṣírí tó túlẹ̀ tí nìyẹn ni pé ọmọ aláṣọ àwọn wá ń wà kí sáà ọmọ ẹlẹ́rìn jẹgungun. Nísìn ìròyìn kan wá tẹ̀ wá lọ́wọ́ tí ààrẹ Abdulrahman tó jẹ́ ológun tó dìtẹ̀ gbàjọba lọ́wọ́ Bazoum ní orílẹ̀-èdè Nìjẹ̀ tó sọ lórí ni ó sọ nínú tẹlifíṣàn wọn ní ilé òkè ṣe pé ọ̀rọ̀ pé wọ́n wí ẹ lọ sórí Google ẹ wò pé àwọn ti gbọ́ o pé ó ti tẹ àwọn lọ́wọ́, àṣírí ti tú pé orílẹ̀-èdè Faransé ti kó àwọn ọmọ ogun àti nǹkan ogun sí pamọ́ sí àwọn orílẹ̀-èdè tó yí àwọn po láti kojú ìjà sí àwọn lójijì. Bẹ́ẹ̀ náà ni Russia náà dẹ́ sọ nínú ẹ̀ta pé àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ kan wà ní orílẹ̀-èdè táwọn náà ti kó pamọ́ sí àwọn orílẹ̀-èdè tó súnmọ́ Nìjẹ̀. Yorùbá ní ó ń bọ̀ àwọn ládẹ́dẹ̀. Russia ti kó àwọn tí ẹ̀ ránṣẹ́ ọkọ̀ wọn pamọ́ sáwọn orílẹ̀-èdè tó yí Nìjẹ̀ po. Faransé náà ti kó àwọn tí ẹ̀ náà pamọ́ sáwọn orílẹ̀-èdè tó yí Nìjẹ̀ po. Ṣùgbọ́n nǹkan tí mo fi dárúkọ ààrẹ wa ń bẹ̀ ni pé èmi ò fẹ́ kọ̀rọ̀ ẹ̀ kàn wá. Ṣé ìṣàtúnṣe kan fún wa Nàìjíríà pọ̀ táwọn sọ yìí, àwọn orílẹ̀-èdè Nìjẹ̀ wà lára àwọn ọmọ ogun Nìjẹ̀ wà ń bẹ̀. Kó má jẹ́ pé wọ́n padà fi àwọn tí wọ́n bá jà sílẹ̀ àwa náà máa forí kó. Ṣẹ́jẹ̀ mọ̀ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè gan ni ò fẹ́ tiwa tẹ́lẹ̀tẹ́lẹ̀. Tẹ́lẹ̀ ní sáwọn nìkan ni àwa táwa ń ta mọ̀ jẹ́ pé ibòmí wa tí Nàìjíríà bá débẹ̀ bá wọn ní Nàìjíríà tún dé o. Ẹ má jẹ́ ká fa nǹkan tí ọwọ́ wa ò ní tó ẹsẹ̀. Torí nǹkan tí tó tún wá ń bí Abdulrahman tó gbàjọba ní orílẹ̀-èdè Nìjẹ̀ lọ́wọ́ tó ń bí nínú pé ó ní orílẹ̀-èdè Faransé sọ wípé gbogbo nǹkan táwọn sọ pé àwọn fẹ́, orílẹ̀-èdè Faransé sọ pé láíláí àwọn ò nígbà wípé wọ́n fẹ́ máa yàn lé àwọn lọ́wọ́. Ó sọ pé lẹ́yìn ọdún 3 lòun tó gbéjọba sílẹ̀ falágbádá orílẹ̀-èdè Faransé wọ́n ní láíláí ẹ máa ti orílẹ̀-èdè mi wàá máa yàn lórílẹ̀-èdè mi lọ́wọ́. Wọ́n tún wá sọ pé káwọn bá tẹ̀ fẹ́ wá gbọ́ nǹkan kan lẹ́nu Abdulrahman àfi kí Bazoum tó gbàjọba lọ́wọ́ Bazoum pé òun nìkan ló nẹ́tọ̀ láti bá wọn sọ̀rọ̀ pé láìjẹ́ bẹ́ẹ̀ àwọn máa dojú ogun kọ orílẹ̀-èdè Nìjẹ̀ ni. Russia dẹ̀ ń sọ àtàwọn èèyàn tiẹ̀ tó wà ní àjọ BRICS ìgbàjọ BRICS dẹ̀ eléyìí àwọn orílẹ̀-èdè náà ló wà ń bẹ̀, Brazil wà ń bẹ̀, India wà ń bẹ̀, China wà ń bẹ̀, South Africa wà ń bẹ̀, Russia wà ń bẹ̀. Kẹ́tẹ́tẹ̀ fi kó àjọ ìjọ ni wípé torí tó gun àgbáyé ẹlẹ́kìtà bá máa ṣẹlẹ̀ wọ́n fẹ́ fi dojú ogun kan NATO. South Africa dẹ̀ wà ní BRICS. Ẹjọ́ South Africa ṣàfẹ́ máa dojú ogun kan ra wa ni.
ọ̀nkan tó dẹ̀ tú wà láta ń gbà ń dorúkọ ní Nàìjíríà báyìí ó kọjá kógun tún gbọ́ ogun tó kàn wá ká tún dá sí ẹbí gàrí la sí mú tẹ́lùmí sọ pé gàrí wọn àbí ẹbí gàrí ta sí mú rọrùn ta sọ pé wọ́n ẹ̀ Ọlọ́run ní jẹ́ ká rógun. Ẹ jẹ́ kí gbogbo wa tètè ká pẹnupọ̀ sọ fún ààrẹ wa ìdí ẹ̀ nìyí kò sí wàhálà tó máa ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè kórílẹ̀-èdè àwọn tó máa ń forí kó ní mẹ̀kúnnù tó bá ṣẹlẹ̀ má jẹ́ ń tẹ̀yìn tábà tètè ké báyìí ká sọ fára pé àfẹ́ ogun ọmọ wọn kò sí lórílẹ̀-èdè wa ìyàwó wọn kò sí lórílẹ̀-èdè gbogbo àwọn senators tẹ́wọ̀n àwọn rẹ́pì àwọn olóṣèlú tí kún wọn tó bí bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ọmọ wọn ò sí ní orílẹ̀-èdè Nàìjíríà kò sí lè tó kàn wọ́n oyè yín kò sí lè tó kàn wọ́n kó ká má rogun kó dẹ̀ sẹ́ra ẹgbẹ́yìn àwọn gangan máa tẹ bàálù wọn létí wọ́n sá lọ nìyẹn ìwọ tó wá ní bàbá rere bàbá kẹ́ níbo ló fẹ́ sá lọ ńgbà yẹn wà lóò tí ṣẹlẹ̀ oúnjẹ wọn ogun ò rí bí yàn kò rí bí ẹ̀kọ́ Yorùbá dẹ̀bù ní ó ń bọ̀ àwọn làá dẹ́dẹ̀ eléyìí mi ò kórìíra rẹ wa ṣùgbọ́n àfẹ́ wàhálà tó kàn wá ẹ fi Amẹ́ríkà àti Russia sílẹ̀ ẹ fi Niger àti Faransé sílẹ̀ wọ́n kúrò ní orílẹ̀-èdè tí wọ́n tún mọ̀ pé ogun máa ń ba nǹkan jẹ́ ni wọ́n wá fẹ́ jà ní orílẹ̀-èdè tí wọ́n wá ń wá ibi tẹ́tù máa wá jà nílẹ̀ adúláwọ̀ àti pé nǹkan ogun tẹ́nu wọn ń kó tí Russia sọ pé àmì tí orílẹ̀-èdè Niger sọ pé Faransé ń kó ránṣẹ́ káàrẹ̀ wa mọ́gbà kan wá kó nǹkan ogun kan pa torí tàṣírí ẹ̀ bá padà tú ádàbẹ̀ ní pé ajé alábọ̀dé ni bá ń gbà bọ̀dé tí àwọn ọmọ ìyá wa kò tẹ́ yẹ kí ilẹ̀ adúláwọ̀ kan gbà bọ̀dé bá orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ mi pẹ̀lú wàhálà tí à ń dojúkọ níta lọ́wọ́ àwọn arábí ó jẹ́ nǹkan tí mi fẹ́ sọ ẹ jọ̀ọ́ ẹ lọ bá mi subscribe sí Àjọ Ọmọdé lórí YouTube ẹ dẹ̀ bá mi pín fídíò ìkiri ẹ dẹ̀ bá mi tag àwọn tó yẹ kó dọ́dọ̀ wọn ẹ bá mi tag àwọn tó yẹ kó dọ́dọ̀ wọn ire o ó dàbọ̀.